ìyá tó ju ọmọ sójú títì nítorí 200 naira wà ń bí o kò mọ̀ọ́mọ̀ ju ọmọ ojú títì o ọ̀rẹ́ ti pé gbogbo owó tí ń bẹ lọ́wọ́ òun ò ju 500 naira lọ ó sì bọ́ ọlọ́kadà sọ̀rọ̀ kí wọ́n tó gbé pé ọlọ́kadà ó ń gbé mi lọ bẹ̀rẹ̀ tí ń bá débẹ̀ èló lọ́ọ́ gba ọlọ́kadà ń sọwọ́ tọ́pọ̀ 300 naira mo ní o 300 naira mo ní o ìgbàdé bẹ̀rẹ̀ ìyá gbọ́mọ lọ ọlọ́kadà gba 500 naira kó fún yà ń chẹ́ńjì lọ́ba tọ̀kadà ń pa lọ́ba jù jíà nígbà tí ọ̀kadà bá họ ìyá bá gbọ́mọ lẹ̀ ìyá bá ń lé ọ̀kadà lọ lórí eré ìbá ń lé ọ̀kadà lọ ọmọ náà bá kú omi ìyá gbé sí ọmọ náà bá bọ́ àárín títì ọlọ́kọ̀ èrò tí ń lọ lọ́wọ́ wò pé ọmọ rẹ̀ láàrin títì yìí iná bá gbọ́mọ ìyá ti lé ọ̀kadà lọ ńgbà ìyá dé ìyá mọ̀ wọ́n mọ́ o bí ọ̀rẹ́ mi tí àwọn olè jí mọ́tò rẹ̀ lọ tí wàá wọnú fúláwà ìyá bá bọ́ sí gọ́tà ìyá bá wọn gọ́tà pé àgbàrá òjò sọ́mọ ti wà nù gọ́tà ní ọmọ wo ọmọ ti lọ àgídìgbò ìyá wà ń bì ìyá ẹgbẹ́nu sí máìkì ẹ sọ̀rọ̀ sókè ọmọ nàìjíríà fẹ́ gbọ́ yín 200 naira ọlọ́run o báwa múgbà tó dé wọ nàìjíríà o àdúrà. owó alátẹ tòun tàtẹ ní tẹ̀tẹ̀ gbogbo abòǹde lọ́rùn ṣàlàyé oníkálukú ló ti ní tiẹ̀ lára. ẹ káalẹ́ madam ẹ sọ̀rọ̀ sókè kọ́ ọmọ nàìjíríà ó gbọ́ yín. nígbà tí wọ́n bọ̀ láti oríta péré òun náà ni mo gbé ọ̀kadà tí ọ̀kadà yẹn tàjẹrẹ sọ pé 300 naira náà ni màá san. oríta péré síbo. sí bẹ̀rẹ̀ tán dẹ̀ já mi kalẹ̀ òun náà ni mo béèrè fún ṣẹ́ńjì yẹn tí ọlọ́kadà yẹn dẹ̀ wọ́n dẹ̀ ń lo ẹ̀tàn fún mi lọ́ba sáré síwájú bí mo ṣe sọmọ kalẹ̀ pé wọ́n á fìdí ọmọ yẹn lé àárín ìbínú kòtò ibi ẹ̀yẹ yọjú ó kẹsùn kése títì wọ́n bá fi lé ọlọ́kadà yẹn lọ wípé owó yẹn ni mo fẹ́ fi mọ́lẹ́jì tí ó bá jẹ́ pé mi bá rí ìyá ọmọ tí mo wá láti wá kiri omi gẹ́gẹ́ bí ọmọ mi mo wá wò ń bẹ̀rẹ̀ níjọ́ yẹn torí pé mi jáde àmọ́ òun kiri òjò tọrọ yẹn òun náà ni ó jẹ́ kí n wá wò yí pé báwo ni ṣe ọ́ tà tí ó bá yẹ pé kọ́ bàtà kálíbà máa fẹsẹ̀ nílọ padà sí Adésọlá gẹ́gẹ́ bí 200 naira ká fi fún ọmọdé lóúnjẹ torí pé kò sí bàbá rẹ̀ èmi ni mo fi hàn sí wọn. bàbá ọmọ yẹn ti kú. bẹ́ẹ̀ ẹ lọ wo ìyàwó ọmọ yín tí ọmọ yín ti kú tó ok ẹ lọ wo ọmọ yín. ọmọ tèmi ni obìnrin. ọmọ yín ni obìnrin. bẹ́ẹ̀ ni bàbá tó bí ọmọ yẹn ti kú. ló ti kú. so iṣẹ́ kí ni ọmọ yín ṣe ń bí tá a ti lọ wò. omi náà mo sọ pé kọ́ lọ ta. ọmọ yẹn inú ilé kan náà lẹ ti jọ jáde. ẹ̀yin ń kiri omi ọmọ yín náà ń kiri omi. èmi náà mọ kiri ní ọ̀nà Kingsway. ẹ wá lọ wò ó pé bí ọba ta o bẹ́ẹ̀ ṣe gbóhùn àtọmọ padà sílé o. torí òjò láti dédé aago bíi márùn-ún. ibi tí ẹ wá wà ọlọ́kadà tó gbé yín èló ló lò wọ́n gbàǹgbà tẹ́ kúrò ní oríta péré 300 ẹ wá fún ní 500 lẹ́yìn 500 yẹn èló ló kù nínú pọ́ọ̀sì nínú owó lọ́wọ́ yín jọ́nà 100 naira. 100 naira ẹ wá fún ní 500 yẹn 500 odidi ó yẹ ká ẹ gba 200 lọ́wọ́ ẹ̀ ọ wá ta ọ̀kadà ń pa ọ ń lọ kò fẹ́ fún yín change. ibi ilé epo apá kejì yẹn tí ó ti sọ ẹni tó jọ gbé wa ni mo ti lọ lé mú ló fi fa ìdílé tí ìgbò èèyàn fi ń wá èmi káàkiri ta ló gbé ọmọ jù títí kí ni wàá yé lé mú. ṣé ẹ padà rówó yẹn gbà. mo gbọ́ àwọn èèyàn bá wa dá sí i lọ́hùn ó gbà mí lásìkò. kó tó fún yín tó o ní ò jẹ́ kẹ́ ẹ tètè padà wá. ló fi di pé mo pariwo mo fi wá gbogbo. ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa níjẹta ọmọ tí ọkùnrin kan pọ̀n níjọ́ Friday ọmọ tí ọkùnrin kan pọ̀n lórí ètò yìí tó gbé sẹ́yìn yẹn ọ̀rọ̀ ọmọ là ń sọ bó ṣe rìn ni là ń sọ tí wọ́n gbé wá sórí ètò yìí ìyá tó ní ọmọ nu o bàbá ọmọ ẹjẹ ń sọ pé ọkọ tọmọ rẹ̀ fẹ́ ti kú sọmọ àkọ́bí tó bí náà nu ọmọ àkọ́bí tó bí fún náà nu ọkùnrin yẹn dẹ̀ ti kú òun ni wà ń tọ́jú ọmọ rẹ̀ àtọmọtọmọ rẹ̀ bí òun kiri omi ọmọ ẹ̀ náà ń kiri omi ẹ̀yin ìjọba wa ẹ̀yin sì ń rẹ́rìn àbí ẹ sì ń jẹun lé yín ẹ mọ̀ jábọ̀ o
ẹ jábọ̀ gbogbo àwọn aráàlú tí wọ́n wà nínú ìpayín keke yìí ẹ jábọ̀ aráàlú tí à ń jẹ tẹ́ ẹ lọ ṣe nǹkan kan bí ẹ wà ń ju pé kẹ́ ẹ máyédẹrùn fún wọn lọ mo rìnrìn àjò oṣù méjì ó wá dàbí pé mo rìnrìn àjò ọdún mẹ́wàá ìké tí a bàjẹ́ jù kí n tó dé kò tiẹ̀ yé mi gan àmọ́wọ́ tá a fi mú mọ́ àmẹ́nu tá a fi jẹ́ mọ́ ìké ti bàjẹ́ jù 500 naira torí 200 naira ń lẹ fi gbọ́ ọmọ ẹlẹ́lẹ́ wá lé lọ ó mà ṣe o ẹ pẹ̀lẹ́ èló lẹ fi ń ṣòwò omi tẹ̀ ń ta. tí n bá já 20 bag. ẹgbẹ́nu sí máìkì ẹ dákun. tí n bá já 20 bag wọ́n máa ń jà fún mi ní báàgì ẹyọ kọ̀ọ̀kan a máa ń jà ní 300. ṣé tí mo fẹ́ mọ̀ ni pé ṣé ẹ kówó jọba ìtẹ́ fi ń jà ni àbí wọ́n ń jà fún yín tẹ́ bá tà tán lẹ́ lọ fún wọn lówó. mo máa ń lọ sí dùgbẹ̀gbà mi láti lọ gbà ní 400 tí n bá lọ bẹ́ẹ̀lì tí wọ́n máa ń kọ́nà fìríjì yẹn tá a bá tà tán àmọ́ lówó àmọ́jọ́ yẹn mi ì jáde. má ṣe o. ó rẹ̀ mi. ó mà ṣe o ó mà ṣe o. níbo la bára wa yìí o. so ẹ ní kápítà ẹ má bínú ẹ ní owó tẹ fi ń ṣiṣẹ́ gangan tó jówó tí. ní owó ẹgbẹ́nu sí máìkì. ìnáwó tó pọ̀ lọ́wọ́ bíi agbára ìwọ̀nba tí ọba ti rí náà ni àwọn ọ̀dọ́gbọ́n fi mọ́lẹ́jì pé ọmọdé yóò jẹun tá a sì ra pampasì bẹ́ẹ̀ láti tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bíi pé àwọn bíi èèyàn ọkọ wọn bá wa dá sí i. nígbà tó ọmọ tí wọ́n ti kú ó mà ṣe o so sad so sad so sad so sad. ẹgbẹ́nu sí máìkì madam ẹ pẹ̀lẹ́. yes sir. bẹ́ẹ̀ ṣe wà yìí àti ilé àtoko yín ẹni tèlò lọ àtàbúrọ̀dù àti nàìjíríà pátápátá bẹ́ẹ̀ ṣe ròyìn àti ilé àtàjọ àti gbogbo nǹkan tẹ́ ẹni tèlò lọ bẹ́ẹ̀ ṣe wà ẹgbẹ́nu sí máìkì o. mo mọ ní tó 5,000 lọ́wọ́. 5,000. mo fi bá dá bóyá n bá fẹ́ ra nǹkan tàbá dá àjọ tàbá dá tuntun. 5,000 naira. mo mọ ní 5,000 lọ́wọ́ ń gbà ní. iná gẹ́gẹ́ bí lílá ipò ìwọ náà gbà iná lílá gẹ́gẹ́ bí owó téèyàn ní lọ́wọ́. téèyàn ní lọ́wọ́. mo ṣe máa ń nínú. bẹ́ẹ̀ ṣe máa ń nínú. ó ti tọ́jú àwò tẹ́ ẹ di 100,000 lọ́wọ́ báyìí ẹ̀yin gangan. mi ì 100,000 lọ́wọ́ rí o. ìnáwó tó tó bẹ́ẹ̀. 100,000 ẹ̀ dání rí. mi ì dání o. madam ẹ wàá di 100,000 lọ́wọ́ kódà wọ́n ti kúnlẹ̀ kúnlẹ̀ ìgbà tí mo dákọ̀ owó ni gbé máìkì yẹn lọlẹ̀ ńgbà yẹn gbé máìkì yẹn lọlẹ̀ ìgbà tí mo dákọ̀ owó lẹ fi kúnlẹ̀. láti fi lè ràn mí lọ́wọ́ kí n máa fi ti ayẹ bóyá mo rí nǹkan kan tí màá máa tà. mo fi kúnlẹ̀. nígbà tẹ gbọ́ 100,000 bẹ́ẹ̀ni. ẹ di 50,000 lọ́wọ́ rí báyìí jọ tẹ ti di ayé. di 50,000 lọ́wọ́ rí. ẹ tẹ́ ní ọdún mélòó báyìí. mo tó ọmọ 40 ọdún àtọdún 5. 45 years. ọlọ́run ọba o ọlọ́run ọba o ọlọ́run ọba o ọlọ́run ọba o. ẹ ti fẹ́ máa gbomi lójú mi. ẹ ti ríran lọ́wọ́ ẹ ti ríran lọ́wọ́ mo mọ̀ pé àwọn míì náà tún kún mi lọ́wọ́ lórí ẹ̀ ẹ ti ríran lọ́wọ́ ẹ ti ríran lọ́wọ́ ẹ dìde ọlọ́kadà tó fẹ́ gbowó yín lọ́jọ́ náà ọlọ́run rán sí yín kẹ́ fi ríran lọ́wọ́ ni ẹni tó gbé ọmọ yín ní títì tó ń gbé bọ̀ ń bì ọlọ́run rán sí yín kẹ́ fi ríran lọ́wọ́ ni. ṣé rí àwọn èso lówó àwọn olówó ń bẹ àwọn èso lówó rárá ṣùgbọ́n tí a bá ríru yín báyìí ìyá tá a bá lówó lọ́wọ́ a lè ya fún yín torí pé a nírètí pé àwa ò rí padà ẹ̀yin ò ẹgbẹ́ yín ti ń ṣiṣẹ́ yẹn ẹ ti ìrètí yín ọwọ́ ọlọ́run ni tiwa náà wà but àwọn òpin tá a bá ṣe 1+1 ó lè di 2 ẹ̀yin ò nírètí 1+1 yẹn so tá a bá fún yín tá a bá wá fún yín gan tá a nígbàgbọ́ nínú ọlọ́run tá a fi fún ẹ̀yin ọlọ́run ló dá ẹ̀yin yóò sì wò gbàgbọ́ tá a nípa fún yín yẹn yóò sì ṣàánú àwa náà torí pé mẹ̀kúnnù ọlọ́run ló wà
ọlọ́run ló ní mẹ̀kúnnù, ọlọ́run ló lówó. Béèyàn bá rẹ́ni tó wà nípò tẹ́ wà yìí tó bá ṣàánú ẹ̀, ẹni ọlọ́run ló ṣàánú. Ẹ di 50,000 naira lọ́wọ́ báyìí rí, ẹ dẹ̀ ti wọ 45 years. Ẹ ti pọ́ ọmọ 40 ọdún àtọdún 5. Àdúrà yín ti gbà lágbára ọlọ́run. Àdúrà yín ti gbà. Àdúrà yín ti gbà. Àdúrà yín ti gbà. Ẹ kọ́kọ́ bọ́ bẹ̀ ẹ bọ́ bẹ̀ ntì. Ọmọ yìí náà ara ọmọ tí wọ́n gbé wájọ́ náà lélẹ̀ náà. Bẹ́ẹ̀ni. Oh, okay. Ọ̀yà báwo ló tọmọ náà ṣe jẹ́ mà? Láti 2012 ní wàhálà ọmọ mi ti bẹ̀rẹ̀ tó jẹ́ pé ó ní mẹ́ńtà. Àsìkò tó tún wá bímọ alákọ̀ọ́kọ́ nǹkan yẹn ṣe a lọ ṣọ́ọ̀ṣì nítorí rẹ̀ síbẹ̀síbẹ̀ náà kò tí ì gbọ́. Nígbà tó tún wá bímọ ẹlẹ́ẹ̀kejì náà ó lóun àtọkọ òun jà wípé ebi ló sì pa òun, ọ̀rọ̀ jẹta nìyẹn, ó lébi ló pa òun. Ṣùgbọ́n bí jíjà tí wọ́n jà ó ń tẹ́mọ káàkiri, ibẹ̀ ni wọ́n ti bá rí ọmọ yẹn tó fi di wípé wọ́n wá gbọ́mọ wá sí Oríyọmí. Kò sí bí wọn ò ti mọ̀ mí nílé ọlọ́mọ ọ̀dọ̀ nítorí ọmọ mi yìí, torí owó níná àti jíjẹ múmu tí ò sẹ́nìkan àfi Ọlọ́run. Ọmọ yẹn kí ló ṣe tó fi já tó fi rọ́ọ̀mù àdíngbà yẹn? Sísí ló wà ńgbà náà o, mi ò mọ bó ṣe jẹ́ o, Ọlọ́run nìkan ló yé o, ìran mi ò sí èrè rí o níjọ́ tí mo ti dáyé o. Gbogbo ìgbà ló wá máa ń sọ wò. Gbogbo ìgbà ló máa ń sọ wò o, mo wà lẹ́nu rẹ̀ o. O náà ń kọ́ báyìí. Ó wà nílé o, ọgbọ́n ni mo fi jáde látàárọ̀, kódà oúnjẹ tí mo ti jẹ látàárọ̀ ló wà nínú mi dì sí. Ṣé ẹ̀rọ owó tọ́jú ẹ̀ ni kẹ́ ẹ fi wò ó kára rẹ̀ ó fi yá? Sẹ́ẹ̀rì mo ti ṣe dádì, iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni mò ń ṣe káàkiri ayé. Àní kẹ́ ẹ tọ́jú ọmọ tí ọmọ yín tó ní mẹ́ńtà yẹn. Kìí ṣe pé mi ń tọ́jú rẹ̀, a ti lọ ilé adáǹṣerí tí wọ́n ti tọ́jú ẹ̀ tó jẹ́ pé nǹkan yẹn tó sọ wò. Nígbà tí ó wọ̀ mọ́ ni mo do onígbàgbọ́, ilé mùsùlùmí ni mo ti jáde. Nígbà tí ó wọ̀ mọ́ ni mo di kírísítẹ́nì. Nítorí ọmọ yẹn síbẹ̀síbẹ̀ náà kò tí ì gbọ́, ẹnu ẹ̀ ni mo sì wà láti 2012 títí dọjọ́ òní. Madam ẹ jẹ́ ṣe báyìí àsídẹ́ ibikíbi tó bá wà tó bá ń gbọ́ mi tó bá ti dàárọ̀ ọ̀la kọ́kọ́ wá gbé ọmọ wọn tí ara rẹ̀ ọ̀yá yìí kó wá lọ bá ń tọ́jú ẹ̀, kó fún mi ní bíìlì àkáǹtì mi, èmi ni wọ́n sanwó ẹ̀, kó bá ń tọ́jú ẹ̀ kára rẹ̀ ó fi yá dáadáa kó ní àlàáfíà. Láti bẹ̀ yẹn a wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ tiwọn náà. Kọ́kọ́ wá bá ń gbé ọmọ yìí kó bá ń tọ́jú ẹ̀ kó lálàáfíà. Bó ni agbọ́mọ yẹn lọ hospital ó dàbí pé anábì 20,000 plus lọ́jọ́ yẹn àti nǹkan kọ́. Torí wọ́n ní ẹ̀dìdẹ̀ mà wọ́n ní wọ́n ti fọ́ ibi tó ọmọ yẹn tí ó ti yọ ọmọ yẹn jáde, ó ń fi ọmọ yẹn nalẹ̀ báyìí, ọrùn ọmọ yẹn ó ní ṣù níbi tó ti fi nalẹ̀ lọ́jọ́ yẹn kan tó gbà lọ́wọ́ ẹ̀. Orí ẹ̀ gan mo sì ń wo bí orí ẹ̀ náà kò sì wú. So ọmọ yẹn need medical attention, ó need ká tún tọ́jú ẹ̀ dáadáa. So ṣe ti gbọ́ á gbé lọ sí hospital. So ló ń wúkọ́ yẹn. Òun kọ́ ló ń wúkọ́, òun ti sùn tiẹ̀ báyẹn. Òun wò wá ni. Ọmọ dáadáa ó ṣoríire. Kódà kò jẹ́ kí n rí ibi tọ́jú ẹ̀ láti fún lóúnjẹ. Ọ̀jẹ̀ kẹ́ ibi tọ́jú ọmọ yẹn. Ilé kẹfà ni mò ń ṣáká láti ṣe ògì fọ́mọ. Ẹ má wọrí tó bá ti wà níbi tí wọ́n ti ń tọ́jú ẹ̀ mójútó ọmọ òun ó dẹ̀ lálàáfíà lágbára Ọlọ́run tí ó padà wálé. Ẹ pẹ̀lẹ́ mà. Ṣé ó kù ń bẹ̀? Ẹ̀yin ẹ máa lọ tàbẹ́ yẹn, ẹ máa lọ tàbẹ́ yẹn, ẹ máa lọ tàbẹ́ yẹn. Àwọn kan ń yọ mí lẹ́nu, wọ́n ń béèrè àkáǹtì nọ́mbà. Kẹ́ mo ṣe sọ fún yín pé àwa náà máa gbìyànjú tí kéèké tiwa ní. Bọ́lọ̀ ń bá rán yín kẹ́ sọ́pọ́ọ̀tì wa, ẹ máa sọ́pọ́ọ̀tì wa náà ni. Ẹ bá sì wo kinní kòtò àánú yẹn, ẹ dákun. Mo fẹ́ kẹ́ ẹ kún mi lọ́wọ́ ká tètè ṣe kòtò àánú. Ebi ń pa àwọn èèyàn, ẹ dákun. Bá a ṣe dé yìí ká tún tètè ṣe kòtò àánú. Ọmọlá travels mò ń retí rẹ̀ bó o ṣe máa ṣe. Ọlọ́run ràn ọ́ lọ́wọ́
kí ló kọ jọmọ́ni ọ̀gá rẹ skylight mo ń retí rẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ kún mi lọ́wọ́ ní nàìjíríà àti lókè òkun ẹ tún já tètè ṣe kòtò àánú ebi ń pa àwọn èèyàn kò sẹ́ni tó lè ra ráìsì kóńgò kan mọ́ tààrà agolo lókù táwọn èèyàn ń rà ẹ dákun ẹja tún ṣe ẹja ṣe bó ṣe kéékèèké kó tiẹ̀ kárí àwọn tó pọ̀ díẹ̀ ìlú lé o ọlọ́run mọ̀jì ó lè máa ní o ìlú lé ọlọ́run mọ̀jì ó lè máa ní o ẹ dákun. account number 10 béèrè 1672002344 1672002344 ẹ bá ń tẹ̀ sí wọn tẹ̀ síbẹ̀ 1672002344 Ecobank ni 1672002344 ó ní Ecobank ni ọlọ́run ní dààmú wa ẹ kálẹ̀ bò ni mọ̀ ń bọ̀ jẹ́ ìyọ̀dá báwọn àfáàná ó ti ṣe tán jẹ́ ìyọ̀dá àwọn àfáàná ṣe àbúrò ọkọ ọmọ yín náà ni àbúrò ọkọ ọmọ yín ni tí wọ́n fẹ̀sùn kàn. bẹ́ẹ̀ni sà. àfà salamu aleykum. wa aleykum salam wa rahmatulahi ta'ala wa barakatuh. inshallah ìyàwó yín kọ́. alhamdulilayi rabbil alamin. ṣe é gbúrò ẹ̀ torí iṣẹ́ tá a fún yín ṣe èyí tó ṣe kókó jù ibẹ̀ ni pé nbolẹ̀ ẹ bá ń gbé kínní òkè díẹ̀ nbolẹ̀ bá gbúrò ẹ̀ sí nbolẹ̀ bá ṣẹ̀yìn dé rìpọ́ọ̀tì títí tí yóò fi dé. alihamudulilayi rabbil alamin títí di ìrọ̀lẹ́ ní tí mo dé sí ọgbà so arákùnrin tí ó jẹ́ alátọ̀nà bó ṣe lọ ó ní òun bá àǹtí òun sọ̀rọ̀ di ìrọ̀lẹ́ yìí wípé kí gbogbo ẹbí ní sùúrù díẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ yìí yóò kàn òun lára tó bá ti kọ òun lára wọn ó ṣètò bí yóò ṣe padà sí ilẹ̀ yìí pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. ń gbọ́. ó ní títí ìrọ̀lẹ́ yìí tí mo dé ọgbà. ọmọlá travels ló ránṣẹ́ sí mi láti kún mi lọ́wọ́ ó ní pàápàá jùlọ lórí obìnrin tí ó ń ta pure water ẹ ṣeun o ẹni tó bá fẹ́ ṣe bẹ́ẹ̀ náà iṣẹ́ tọ́nà ni mò ń yẹ̀wò yẹn. alhamdulilayi títí di òní láti ìjẹfà tí mo ti kúrò nínú ọgbà so ó sọ wípé nírọ̀lẹ́ yìí òun bá àǹtí òun náà sọ̀rọ̀ tí á jẹ́ à ń lọ sí ọ̀dọ̀ rẹ̀. good. ó sọ wípé kí ní sùúrù àti ẹbí àtàwọn sísítà rẹ̀ wípé pẹ̀lú ògo Ọlọ́run yóò bá wọn sọ̀rọ̀ láìpẹ́ kọ́dọ̀ ti gba nọ́mbà mi ní àti nọ́mbà wọn nírọ̀lẹ́ yìí padà wípé tó bá ti dé tó bá ti dọ́dún òun yóò kó bá wọn sọ̀rọ̀ ná tó bá tó bá wọn sọ̀rọ̀ tán á wà àmọ̀gbẹ́sẹ̀ tí yóò gbé láti padà sílé. tí ó fi padà wálé bẹ́ẹ̀ ni. ṣé rí ẹ bá ń sọ fún un tó bá fẹ́ padà lọ ó lè padà lọ kọ́kọ́kọ́ wá yọ ẹ̀yin lórí tí ó kì í bọ̀ àti tẹ́yìn náà kìra yín bọ̀ sọ yóò rí àwọn ẹbí táwọn ẹbí ẹ̀ bá faramọ́ kó lọ kálás tán bá faramọ́ wọn ò jókòó ìtọ́jú wọn máa lọ ní o ẹni tó bá rí tọ́rọ́kọ́bọ̀ fún mi o kẹ́ ẹ fi kún mi lọ́wọ́ o kí n máa ṣòwò fine bọ̀àfà ẹ̀ ń jìnnà sí ìyàwó yín pọ̀. lérí ìyàn mi ìjìnnà sí àwọn púpọ̀. ẹ jìnnà sí bó ló ṣe wá jẹ́ tán fi fẹ̀sùn pé àbúrò yín bá a sùn kàn tó wá jẹ́ pé ẹ jìnnà sí. bí Ọlọ́run ṣe ń kára lọ́wọ́lọ́wọ́ ló ń fà á kì í ṣe pé mò ń jìnnà sí ibi tí mo ṣe get lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tá a ti kúrò ní àdúgbò tí ó súnmọ́ ọ̀dọ̀ àwọn sísítà rẹ̀. Okay. flat la fẹ́ gbà níbẹ̀ ṣùgbọ́n láti inú oṣù kẹfà sísìn èrúùmù tí mò ń lò níbẹ̀ nígbà tó kú dẹ̀ táwọn ọmọ wọlé school mo ní kó jẹ́ ká máa lọ síbẹ̀ tí wọ́n fi parí ìyẹn nínú oṣù yìí sí oṣù tí ń bọ̀ yan flat yẹn pé kàn máa bẹ̀rẹ̀ school first term yẹn níbẹ̀ orí yẹn la wà tí ilé ìfisẹ̀lẹ̀ tó ní ká ní sùúrù kan fi parí flat yẹn pé inconvenient ló mú yẹn jẹ́ látìgbà tóun ti ń tàtijọ́ ń gbé bẹ́ẹ̀ orí yẹn la wà this is 60 or 50 week tí wọ́n ti wọlé kó tó pé lè ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́ta mẹ́rin sẹ́yìn. fún bí ọ̀sẹ̀ mẹ́fà lẹ fi ń dágbé bẹ̀ tẹ́ ẹ̀ sí pẹ̀lú ìyàwó yín. mo mọ lọ mọ bọ̀ ni. mo mọ lọ mọ bọ̀ ni. lójoojúmọ́. ọ̀sọ̀ọ̀sẹ̀ ìgbà mi ọjọ́ márùn-ún ìgbà mi ọ̀sọ̀ọ̀sẹ̀. bọ ibi abágbé lòun ẹni bá ní gbé o àbí. àìdí tí ò fi wá síbẹ̀ òun ló sọ wípé èrúùmù yẹn ti sú òun. olórí ilé ni yín sẹ́mu. èmi ni. mo kàn ń sọ fún yín ni o pé tó bá padà dé bí a bá gbé lòun ẹni bá ní gbé o ẹ dákun o. ó ti kọjá bẹ́ẹ̀. bàbá ẹ má wọrí ẹ ṣe sùúrù. ọmọ eléyìí kéré sọmọ tí wọn fẹ̀sùn kàn lélẹ̀. bẹ́ẹ̀ni sà. ọtọ́dún mélòó. mo ti wọ 27 years. olójú ọmọ èké ni èso ọmọ èké o
baby face ni o kí ló ṣẹlẹ̀